dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Tó bá jẹ́ pé inú mọ́tò lẹ̀yin wà tẹ́ ti ń wò mí ni, ẹni tí ẹ dágbére fún kò ní mọ ibi tí ẹ lọ. Tó bá sì jẹ́ pé orí ìrìn náà ni prógámù yìí bá yín, tẹ́ ń wò mí, lílọ bíbọ̀ yìí kò ní báráyé nú. Ìjàmbá ò ní wọlé tọ̀ yín. Rògbòdò ayé ò ní lù fún yín jó. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Azeez Abolade. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, nílé lóko lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó. Ọlá àtọlà, ẹrú àtẹrù tó wà nílùú yẹn, ẹ máa kó wálé wá bá wa. Wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé. Wọn ò ní gbé yín sẹ́yìn ọkọ̀ wálé. Ẹrù tí abiyamọ ò kí ń tú, wọn ò ní gbé wá ká wa mọ́lé. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ní ìlú tí a wà yìí, ní Áfríkà, ọkọ̀ ọba àdáàbà ò ní sá wa lẹ́sẹ̀, àwa tá à ń ṣiṣẹ́ ìjọba, àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́, àtàjèrè la máa tà. Ẹ̀yin oníṣẹ́ tẹ́ ń ta ọjà, àtàjèrè lẹ máa tà. Àwa oníṣẹ́ ọwọ́, iṣẹ́ ẹjọ́, iṣẹ́ tí ó gbé wa dọ́gbà ẹ̀wọ̀n, Ọlọ́run ò ní jẹ́ ká gbà á. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, èmi ò wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa, mo wá tàn mọ́lẹ̀ sí nípa bí a ṣe lè lo ewé àti egbò tí a fi lè tọ́jú àìsàn ẹ̀kan sí kejì. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, torí pé Kristẹni ni mọ́ orí ẹni ń yá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí mò ń fi kalẹ̀ yìí, à ń rìnrìn àjò kí iṣẹ́ yìí tó tẹ̀ wá lọ́wọ́. Káàkiri torí tí yín náà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni a dẹ̀ ti dánwò fúnra wa. Orí inú mi dùn pé ẹ̀yin olólùfẹ́ mi náà, àwọn iṣẹ́ tí mò ń mú wá, ẹ ti dánwò. Ẹ dẹ̀ ń sọ fún mi pé mo ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Inú mi dùn. Ẹ má jẹ́ ká máa ṣe, ẹ má jẹ́ ká máa kọ́lẹ̀ lásán. Ẹ jẹ́ ká máa ṣe, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ káàbọ̀ sórí ètò wa, àṣírí ilé ewé àti egbò àwọn bàbá wa. Mo mú wá fún wa lénìí. Nǹkan tí mo mú wá náà ni pé àìsàn kan wà tó máa ń ṣe èèyàn, tó jẹ́ pé ara máa ń tàyàn, ara ó máa tàyàn nínú nígbà tí pé wọ́n da ata síyàn ní ara àbí èèyàn fata pa ara. Ara máa tàyàn. Wá ti wá rí pé a ti rí irú ìpèníjà bẹ́ẹ̀. Ó ní nǹkan táwọn bàbá wa máa ń ṣe. Ṣé ẹ rí nǹkan yìí? Àwọn ẹni bí wọ́n máa fi ń báyàn jà. Àtèmi àtẹ̀yin, a ní rí ìbínú ayé. Àtèmi àtẹ̀yin, a ní kádàmú. Ayé ò ní bínú sí wa. Taya, tọmọ, tẹbí tará.
Oògùn ara títa náà ni mo mú wá fún wa lénìí, ṣùgbọ́n ọṣẹ ni tí a máa fi wẹ̀. Tó bá lè gbìyànjú iṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run, ẹni tí ara bá ń ta, nǹkan yìí ò fi sílẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ, drop comment. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, màá ṣe àlàyé fún yín lọ́pọ̀lọpọ̀. Tí wọ́n mú wá fún wa lénìí náà ni oògùn ara títa, ọṣẹ fún ẹni tí ara bá máa ń ta. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé bomubómú, ewé bomubómú àti àrọ́tì àgbàrá. Kí là ń pè ní àrọ́tì àgbàrá? Tójò bá ń rọ̀, ẹ̀wọ̀n máa ń wọ́ àgbàrá. Àgbàrá tí òjò ń wọ́ yẹn, àwọn ewé kan máa ń pẹ̀lú àgbàrá tágbàrá máa ń wọ́. Ṣé ẹ rí àwọn ewé yẹn tí àgbàrá rọ́ sẹ́gbẹ̀ẹ́ kan, òun ni wọ́n ń pè ní àrọ́tì àgbàrá. Ṣó ti yé yín? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, ẹ̀yin tẹ́ ń fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, tí ẹ fi ń wò mí, tí ẹ̀ tiẹ̀ wò pé kí ni ọmọdé yìí tún fẹ́ wí àbí kí ọmọdé yìí sọ. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tẹ́ ẹ fi ń wò mí gbogbo ìgbà, Ọlọ́run ò ní pa náà fẹ́ náà. Owó tí ẹ bá fi ń ra data láti máa fi wò mí, Ọlọ́run ò ní fi wọ́n yín. Ẹ wà nínú ẹ̀kọ́ tán kẹ́ ẹ torí kan. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá lọ, ẹ ká lọ wá àrọ́tì àgbàrá. Nígbà tí àrọ́tì àgbàrá náà ni pé àwọn ewé àgbàrá máa ń gbé, òun ni àrọ́tì àgbàrá tó máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Tí tójò bá rọ̀ tán, tójò bá dá tán, ẹ rí àwọn ewé yẹn pẹ̀lú ìdọ̀tí tí ó rọ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan, òun ni àrọ́tì àgbàrá. Àwọn ewé tó bá wà níbẹ̀ ni ẹ jẹ́ ká mú. Ó ti yé yín? Ewé bomubómú àti àrọ́tì àgbàrá àti ọ̀gà gbígbẹ, ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ra wọn. Ṣé a ti gún? Ẹ dákun ẹ bá mi kọ àwọn nǹkan yẹn sílẹ̀, ẹ bá mi share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló wà nínú ilé tí nǹkan yìí ń ṣe, ṣùgbọ́n tí wọn ò rí ọ̀nà àbáyọ. Ẹ dákun, bá mi share fídíò yìí. Babaláwo ni ẹ́ ni, àbí oníṣègùn, pásítọ̀ ni ẹ́ ni àbí àfáà, dákun, kí iṣẹ́ yìí lè jẹ́ fún ẹ. Ẹ má jẹ́ ká ya àdánìkànjẹ. Ẹ bá mi share káàkiri kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ṣé a ti gún ọ̀gà gbígbẹ tó pé àti ti àrọ́tì àgbàrá pẹ̀lú ewé bomubómú? Ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ra wọn. Ṣé a ti gún? Ẹ jẹ́ ká gún mọ́ ọṣẹ dúdú, ọṣẹ dúdú tiwantiwa. Ẹ jẹ́ ká gún mọ́. Ṣé a ti gún mọ́? Ọ̀gà gbígbẹ ni o, ọ̀gà gbígbẹ ni, kì í ṣe ọ̀gà tútù o. Ọ̀gà gbígbẹ tó pé dáadáa, òun ni ẹ jẹ́ kí a gún mọ́ àrọ́tì àgbàrá àti ewé bomubómú. Tá bá ti gún, ẹni tí ara bá ń ta ẹ̀ kó máa fi oògùn yìí, ọṣẹ yìí, kó máa fi wẹ̀ ní gbogbo ìgbà. Tó bá wẹ̀ tán, ọṣẹ yìí náà ni kó máa jẹ́ cream tí ó máa fi para, ó máa hó mọ́ lára, kó máa gbẹ mọ́ ní ara. Pẹ̀lú ògo Ọlọ́run, ara títa á fi ẹ̀yìn sílẹ̀. Yálà ayé ò ní bínú wa, àtàwọn ọmọ wa, ayé ò ní bínú wa, àní rí ìbínú ayé o. Wọ́n máa fi nǹkan yìí ṣèyàn, wọ́n máa fi ń ṣèyàn. Tó bá ti wá rí báyẹn, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run. Ní tó ń jẹ́ ara títa á fi wá sílẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ comment. Nǹkan tí ò bá yé yín, màá ṣe àlàyé fún yín.
Àwọn product wa wà nílẹ̀ tí à ń tà fún alẹ́, ẹni tí ara ẹ̀ ò bá le dáadáa, ọkùnrin tí ara ẹ̀ ò bá le dáadáa, ó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. 5 litre wà, 2.5 litre wà, kódà 1 litre, tó jẹ́ pé olówó kékeré ni, òun náà wà nílẹ̀ ní títà. Ní fún àwọn ọkùnrin tí a lè gbọ́kàn lóko, ọkùnrin tí ò lè lu àlùjó, oríṣiríṣi àlùjó wà. Àlùjó gángan wà, bẹ́ẹ̀ ni àlùjó sákárà náà ó wà. Àgbo fún jẹ̀díjẹ̀dí, òun náà wà nílẹ̀. Òun lẹ̀ ń wò yìí, àgbo jẹ̀díjẹ̀dí òní, ẹni jẹ̀díjẹ̀dí bá ń ṣe òní, ó wà nílẹ̀. 1 litre wà, ní tẹ́ bá fẹ́, kò bá jẹ́ 5 litre ni ẹ fẹ́, kódà kó jẹ́ 2.5 litre, ó wà lọ́lọ́kan òjọ̀kan. Àwọn àgbo náà wà nílẹ̀ tó jẹ́ pé alẹ́ ni, ìyẹn fún ọkùnrin tí ò lè ṣe déédéé ní ọ̀dọ̀ ìyàwó ẹ̀, ó wà nílẹ̀. Ọlọ́run á ràn wá ní ọwọ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí káàkiri kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní di ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Ire o, ó dìgbà kan náà.